Iyemọja o omi o Iyemọja wọ́n sì ń ráǹdì Central Mosque Ìlọrin ọ̀làmúyẹ kí fún ahad kankan ẹ̀bọ ooru ó ti wá wọnú kọ́líbù Ìlọrin gẹ́gẹ́ wọ́n wá ní. Tẹ́mọ̀tí wọ́n sọ omi o Iyemọja o wọ́n á ru igbá lérí wọ́n sì wọṣọ white níwájú ilé Sheik Alimi Central Mosque Ìlọrin ẹnìkankan ò sì dá wọn dúró a sì gbọ́n kankan lórí ẹ̀ tí náà ìdí àpẹẹrẹ àríyànjọ ni àti wọ́n ti wọnú lọrin gẹ́gẹ́ inú kọ́líbù lọrin ọkàn lọrin gẹ́gẹ́ ọwá jòkó àwọn mẹ́ta wá mú gbó òun sì kẹrin òun ò mú gbó àwọn ọlọ́pàá dé wọn kó papọ̀ wá lóhun ò mú gbó tó mú gbó àbí òun mú gbó hátà ẹ̀sìn ní báwọn mẹ́ta bá jòkó lórí tébù wọn mú tí ìwọ wá mú tí tó jòkó tí wọn lórí tébù kan ọ̀mù tí ni wọn náà dédé ìyà tí wọ́n jẹ ni wọ́n náà jẹ àwọn arẹ́rìn kankan ṣé fídíò yìí kò sọ IDP kankan tó rí kò ìrántí àwọn ẹgbẹ́ ọkọ̀ lọ́rin yẹn ni àwọn rọ́bítọ̀ tó ń gbọ́ rọ́bítọ̀ kan bàbá Yusuf ọlọ́pọ̀ ẹwà asẹ́ni mẹ́sẹ̀jì táwọn náà bá ti ń sẹ́ni sí bàbá mufti ẹ bá wà nǹkan sí ti wà nǹkan wọ̀nyí omi o Iyemọja o irúbọ̀ ní kèétí ìjò tó bá jò láyé pàlú rẹ̀ ni àwọn àfáà kan wà pọ́ lórí ulama'un fi akhlaqil kuffar ulama fi tughyanil mushrikin علماء بين الشرك والكفر يترددون بين الشرك الكون وشرك الفيل nínú Ìlọrin Iyemọja o omi o Iyemọja wọ́n sì ń ráǹdì Central Mosque Ìlọrin ọ̀làmúyẹ kí fún ahad kankan dáwọ́dún ọmọ sẹ́mi an hadha qawlan kó ọ̀sán kankan lọ́dún yìí ọdún tí ń bọ̀ kílámà tí wọ́n sì àti gbọ́ ìjọba fẹ́ àbòdó Iyemọja kó wáyé dìde ìjọba fẹ́ àbòdó èyí tí wọ́n ń ṣe yìí kọ́ gbogbo ẹ̀tẹ́ dìde jọ́ bàbá wa akínkú sẹ́sà dáńkátà jazakumullahu khaira akínkú sí àti mọ́rírì rẹ̀ wallahi láti wà òkúta gidi jazakumullahu khaira ẹ̀yìn ti ṣe tí ìjọta ilé dìde nìyẹn àmọ́ lọ́rin náà ni kò síwá sí tọ́lọ́run lẹ́nu wọn àti wá àti kárí mi wọ́n má ti yàgbẹ́ ni wọ́n ti gbé fídíò bí wọ́n ṣe ń wọ́ bí òde wọ́n ti gbé ẹmọ káwa kí lẹ́sẹ̀ fẹ́ gbà ẹ́ kú táyò nígbà fẹ́ kú láyé gbogbo náà dáadáa ń bá káàkiri sẹ́dùkọ́ ọ̀rọ̀ àmàláìkà ọlọ́run sẹ́rù pẹ́lẹ́ yìí ọlọ́run retí lọ́dọ̀ wa báyọ̀ ọba mọ̀ sí wọ̀ mọ́ra rẹ̀ balil insanu ala nafsihi basira walau alqa ma'azira kó wá mọ́rẹ̀ alquran ló wí bẹ́ẹ̀ tó bọ́ sọ wá mọ́ra rẹ̀ ìtayín pè ọba mi wọ́n mọ́ra rẹ̀ nùkọ̀rọ̀ yàrá rẹ̀ tó wà sí òṣèṣẹ́ torí ọlọ́run àwọn yàrá òfin torí ọlọ́run gbé kára sójú báyìí ó ń sunkún àbí tó ń sun ẹkún tó tàbó fi rọ́ọ̀bù rájú dáa lóhùn ìbéèrè ni o ẹkún tó ń sun gbogbo máìkì mú rọ́ọ̀bù ni abẹ́kún tọ́lọ́hùn ìranu pọ̀ lóyòkù náà àjíyàn ìranu pọ̀ mẹ́ máa tí wọ́n ń ṣe ìranu dandan káàkiri wọ́n ṣe ìranu ní káwọ́ kọ̀rẹ́ ti ìranu tí wọ́n ní káàmọ́ ti wá sọ pé ibi tí ìrọ̀rùn ti bẹ̀rẹ̀ tó ti parí sí ìlú iná ni yá bẹ̀rù ọlọ́run ayé àti fi parí ẹ̀ Ìlọrin wọ́n ni kúl nadi'u min dunillahi kúl anadi'u min dunillahi Ìlọrin anadi'u owó gan la fẹ́sẹ̀ ẹbọ gan la wá fẹ́sẹ̀ ní àbáfẹ́sẹ̀ sí torí ẹni tó bá jẹ́ pẹ́bọ̀ wú sí wọn ní máa sẹ́bọ́nù rẹ̀ káwọn kan máa ṣe níta gbangba báyìí ó ti kú nǹkan báyìí àmọ́ tí wọ́n ti àlè sọ páwọn eléyìí ni àlè identify wọn sọmọ lùí gan níwájú sọmọ lùí hatta fi dusturi hasi alwilaya nínú òfin lùí nínú òfin Nàìjíríà yìí wọ́n mọ̀ pé mọ́ntíkọ̀ lọ́rin yìí mọ́ntíkọ̀ tó ń dì ní ìyà wọ́n mọ̀ pé ìlú yìí ìlú ẹ̀sìn ni ẹ̀sìn ìlú ẹ̀sìn wo ẹ̀sìn Islam ìlú tó ẹ̀bá àlá ní àtọ́bá àti joyè ẹ̀bẹ̀ mùsùlùmí gbogbo àtàfà àtọ́mọ́ kí mùsùlùmí gbogbo wa ẹ̀yìn bàbá Iyemọja o mọ́sán Ìlọrin kó wá sì dákẹ́ ẹ máa fọlọ́pàá dẹ́rù àwọn èèyàn ẹsẹ̀ ti bá judiciary ìlú yẹn ti bá jẹ́ gan
bẹ́ẹ̀ ṣe láti kú Ìlọrin lẹ́gbẹ̀ẹ́ wa èyí ṣe gbogbo ẹ̀yin tẹ́ wà ní judiciary wa lọ́rin yìí náà a pe ẹ̀yin náà èyí ṣe tẹ́ ń bàlújẹ́ ẹ̀ ń jẹ́ wọ́n bàlújẹ́ wọ́n mú yẹn bẹ́ẹ̀ ṣe láti kú Ìlọrin wọ́n gbé wa bẹ́ẹ̀ ṣe ń Ìbàdàn Ìlọrin wọ́n gbé wa bẹ́ẹ̀ ṣe lọ́yọ̀ Ìlọrin wọ́n gbé wa èyí ṣe tí wọ́n ṣe kéèsì ìlú tiwọn wọ́n lábọ̀ sí sẹ́ńbí ni. ọmọ Ìlọrin tí máa ń gbé lọrin bí inú Ìlọrin ní gbé lára Ìbàdàn wá sẹ̀ tó bá fáìlì ké tó wá gbé wá láti bẹ̀rù láti Ìbàdàn wá sí Ìlọrin lòún gbé agbọ́yún èwo lẹni tí ń gbé kù Èkó lòun náà ń gbé ọmọ Ìlọrin náà tó tọ́ àmọ́ ìlú Ìfẹ́ lòún gbé ọ̀hún lòún gbé ẹni tó ṣe ọ̀hún ní gbé ọwọ́ fẹ́ invite ẹ̀ ìlú ìjọba gbé wá ọlọ́wọ́ ìjọ́nú kówó sí pàdé Ọlọ́run gbẹ̀yìn tẹ́ wà náà àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì gbẹ̀yìn tẹ́ pàdé Ọlọ́run kúlẹ̀ ánàdì min dunillahi ma la yanfa'una a máa pẹ̀lú míì lẹ́yìn Ọlọ́run ni a máa pẹ̀ nǹkan míì lọ́lọ́run a máa sẹ̀sìn míì agbára lé nǹkan míì àwọn nǹkan tó ẹgbẹ́ la yanfa'una wọn lè sàǹfààní kíníkan fún wa wala yadurruna ẹ bàbá wa la yanfa'una dídákátà ń dákẹ́ yìí báwọn ọmọ tí ń ṣẹbọ tí wọ́n ń polówó ẹbọ tí wọ́n ń ṣe wá sí ẹbọ dojoojúmọ́ ánàdì min dunillahi ṣe bẹ́ẹ̀ ti dákẹ́ ni ṣe bẹ́ẹ̀ ti máa wò wá ni tí wọ́n fi ba ìlú àwọn bàbá aláwa jẹ́ tí wọ́n bẹ̀sì tí wọ́n fi pilẹ̀ lóyìn tí wọ́n fi bàjẹ́ ṣe bá ti dákẹ́ ni ẹ bàbá wa wọ́n sì ní strategy tí wọ́n lò fún yín wọ́n wá pè yín wá sàlátù ẹni ọ̀dà lẹ́wọ̀n òun fún àbálẹ̀ 100,000 ìyá àdínì ọ̀yá 100,000 àbá gbọ́dọ̀ mú 1 million tó ti mórí ibú tó ń fa àwọn ìyá yìí sí ọ̀fẹ́ wọ́n ti fún yín lówó mọ́sọ̀ ni wọ́n ti ń ṣe fún yín nù strategy ọgbọ́n tí wọ́n lò nìyẹn wọ́n ti wá ti fẹ́ gbẹ̀yìn bàbá wa gbẹ̀yìn àyímà gbẹ̀yìn àfáwà tí wọ́n ń pè lóde ẹ ronú sí àwọn tí wọ́n ń pè yín kẹ́ tó lọ jùkú wọn ọ̀rọ̀ lẹ́dì àwọn tàná dọ̀rọ̀ lájẹ́ àgbà dọ̀rọ̀ Sheik Adama dọ̀rọ̀ babalágbàdì dọ̀rọ̀ àgbàdì lọ́mọ dọ̀rọ̀ àlẹ́ ìwé nǹkan kan gbogbo tó mẹ́jọ mọ̀ tó ti fẹ́ sí wá sí ọ̀sàdọ̀ àwọn bàbá wọn lè azimi ma qaddamuhu lè yasa dini wà lè hasi ilmadina à ń kí wọn kú sẹ́tọ̀ nípọ́lọ́n kí wọn kú sẹ́sìn já kí ẹ̀yin náà ẹ̀yin bàbá sẹ́bẹ̀ ti dákẹ́ ni gbẹ̀yìn táwọn bàbá ńlá wa bàbá wa ṣe é wọ́n bá lù lọ ní gbogbo ọlẹ́sìn fún àbá mufti nígbà tẹ́ ti tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ti gbà fún torí wọn ò rí nǹkan mi lọ́wọ́ yín láti gbà náà gbogbo nǹkan máa dọ́rọ̀ ẹ̀dá sí ẹni kò tó ní kókó tó kẹ́ mẹ́dá sí kí ni tọrọ àforíjì àfáàlù súnà tí bá tún fi yín mú yín òun Ọlọ́run alábòsí àmọ́ bí tẹ́ẹ̀tì ṣiṣẹ́ ni bàbá mú sí ẹmọ́ dákẹ́ ṣe ti ṣèwádìí àwọn ẹlẹ́bọ̀ yìí wọ́n bù yín náà ní gẹ́gẹ́ bọ́ọ̀lù ṣẹbọ́ tẹ́lẹ̀ ẹ̀tì túbà kìí ṣẹ̀sìn wọn lẹ́ńsẹ̀ ẹ̀ṣiṣẹ́ ilé yìí o bá ti dákẹ́ ni wẹ́ bàbá Yusuf ọlọ́pọ̀ ẹwà lọ́n járí yín pẹ̀ ọwọ́ Kamilu Gentu ṣe bẹ́ẹ̀ ti dákẹ́ ni tẹ́ ń sojú ọgbọ́ àwọn àgbàlagbà lọ́rin tẹ́yìn rí lẹ́tẹ́ ríta lẹ́tí mọ̀ gbà wọn kẹtọ́ ọmọ sáwádọ́ yìí ni ẹsẹ̀ lóyìn dáadáa ẹ̀dá lóyìn padà sí bí ó ti bẹ̀rẹ̀ ṣe náà di min dunillahi ma la yanfa'una ẹ sì dákẹ́ torí pa àjọ máa yín ní tí ò wúlò fẹ́ tí ò wúlò fún táwọn èèyàn ń ṣe yìí wala yadurruna àwọn tàwa o fún aláǹfààní kí n kàtàfẹ́ sí fún wa ṣe bẹ́ẹ̀ ti yẹjú lẹ́ni wọn ni raddu ala aqabina raddu ala aqabina tí wọ́n sì gba gbogbo ọlá àtànájẹ́ tí wọ́n dá apàdà sí tá ti bẹ̀rẹ̀ wọ́n ni wíbẹ̀ kẹsẹ̀ mi wọ́n sí táwọn ẹni Ọlọ́run ṣe kalẹ̀ tọ́lọ́run gbẹnu wọn sọ́nà Al-Qur'ani ó sì bá ti dákẹ́ ní bí wọ́n bá ti ń ṣẹbọ ìlú tó pẹ́sìn ló pilẹ̀ rẹ̀ tí wọ́n wá ń ṣẹbọ wọ́n ṣe tán gbogbo tọ́lọ́run ṣe fún wọn fẹ́ gbà nù ẹwà àbùkù tí ń kàn wá tí ò ní wo everywhere yára díẹ̀ ń kọbìnrin nínú wọn ń kọkùnrin nínú wọn ń kàbá ń kọba kéwú ọkàn débi pé àti nǹkan kọ ara wa ń kó kan àwọn bàbá tí wọ́n lẹ́sẹ̀ tí wọ́n ṣẹ̀ àwọn bàbá rí tí wọ́n lẹ́sẹ̀ tí wọ́n ṣẹ̀ àwọn bàbá ẹrù jẹjẹ pẹ̀lú ẹ̀sìn pẹ̀lú bẹ̀rù Ọlọ́run tán tó bẹ́ẹ̀ kí n sáyà fún gbogbo lẹ́yìn ọba tí ó gbogbo alájàgbà tí ò dìde kò sí tí ó gbogbo ṣáà tó di sàdánkátà ń bẹ́nu wọn sọ fún wọn sínú wọn àwọn aláfàṣọ yìí wọn ya àbẹ́yìí tó burú jù ó ní ká dákẹ́ ibi ẹbọ tí wọ́n ń ṣe yìí torí pé eléyìí ilé kéwu alájàgbà ló ti parí eléyìí ilé kéwu sí àdámọ̀ ló ti parí ilé kéwu bàbá alágbà yìí ní agbọ́dọ̀ bá wí ṣé níbi ẹbọ náà tó débẹ̀ ẹgbọ́n tálùkù wá níbi ṣe bá ti dákẹ́ ni wọn ò rọ́dù àlà àkàbìnà tálùkù ó fi kẹ́lẹ́ sí àárín ni bá àdáná ńlá lẹ́yìn ìgbà tí àdáná ńlá wọ́n ti ṣe ìyàtì àtò gbogbo nǹkan lọ́nà sí fún wa kò sẹ́ńtọ̀ ń tọ́lọ́ sẹ́sẹ̀ fún tọ́jọ́ ń dẹ̀ẹ̀sẹ̀ fún tó tún kù nínú tí ó tún máa béèrè ìwájú Ọlọ́run kò sí peter badele ni kò dé alára albaka àkíyèsí part 1 lẹ́kí ń kọ́ sí a tún pàkíyèsí mi táwọn bàbá wa lápè akàn lẹ̀mọ́ sọ́nà àgbọ̀dọ̀ pé wọ́n ta gbangba láfi lẹ̀mọ́ ibi ó kọ àwọn ọ̀dọ́ dáa náà ń jẹ́ kan nú wọn ìyá kò ń jẹ bọ́ ẹ bá wọnú ilé àfáà mi báyìí mo wọnú ilé àwọn àfáà mi náà àwọn ẹ̀gbọ́n wa báyìí náà àwọn ẹ̀gbọ́n wa wọ́n tó kòkó ní láàrin báyìí wallahi yóò fẹ́ tó 30 kòkó
mo sì ń wo báyìí bí fẹ́ǹsì tán láwọn sí báyìí mo sì ń wo kòkó kí leléyìí ẹ̀ ń ta kòkó ni wọ́n ta kòkó lẹ́yìn tí wọ́n fi ń jó alàǹgbá ń jó kọkọ jó ajá játa oríṣiríṣi kòkó lé àfà láì sáláwo ìtọ́ bá fẹ́ sẹ́ńbẹ̀ ni ó sè à ní dákẹ́ o àti wọ̀lúwà o èèyàn fẹ́ àásọ̀ èèyàn fẹ́ àásọ̀ ìtọ́ dáa fún wọn ní pé ó lè pín sákèsí níbi ọ̀rọ̀ síríkù bá ti wọn sọ́nù tẹni tọ́lọ́run ó fi ní ọgbọ̀n ó fi gbọ́ Yahya man hayya ala bayyina ẹni tó bá sì kú náà ẹni tó bá fẹ́ là lórí ìmọ̀ náà tọ́lọ́run àti tànàbì ẹni bá sì yà á sára al-kufra wa shirka wa tughyan ala al-iman wa tawhid ó gbé ọlá fún ìṣe kèfèrí torí tó fẹ́ jẹ ìṣẹ́bọ torí tó fẹ́ mú lórí ìmánu nígbàgbọ́ tọ́lọ́run àti mọ́lọ́run lọ́kan ṣoṣo ó múra sí ó wọ́ pàdé Ọlọ́run. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh.